lọ́jọ́ kejì oṣù kẹjọ ọdún 1997 ẹ̀gbọ́n mi lẹ́ẹ̀kan sí o ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 1997 èyí ò di 2nd of August 1997 ìní ìṣẹ̀lẹ̀ mánigbàgbé ìṣẹ̀lẹ̀ ibi ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tí ọ̀pọ̀ ọmọ ìlú Ìṣẹ̀yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú gbogbo ọmọ Yorùbá lápapọ̀ tí ò lè tètè gbàgbé ló máa ṣẹlẹ̀ o nígbà tí wọ́n pa gbajúgbajà ọkùnrin onídàáni Alhaji Mashood Abiola Fọlọ́runṣọ́ ẹni tó pè yẹn mọ̀ sí Professor Pella nípakúpa sí ilé ẹ̀ ní ìlú Èkó. Ǹjẹ́ lọ́jọ́ tá à ń wí yìí ẹja máa béèrè pé ńbo lẹ́yìn wà, ibo lẹ́yìn ń gbé, ọmọ ọdún mélòó lẹ́yìn, àbẹ́yìn ò tí ì dáyé ńgbà náà ni. Fún àǹfààní àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tó ń lo abala ìfún iṣẹ́ ìwádìí, ọdún 1941 ni wọ́n bí Professor Pella sílùú Ìṣẹ̀yìn tó wà lágbègbè Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àsìkò yìí. Ọdún 1954 ló bẹ̀rẹ̀ iṣẹ́ idán pípa, ìyẹn pẹ́ láti kékeré ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó sọ ọ́ dolókìkí yìí tó sì jẹ́ pé oríṣiríṣi àwọn idán ló máa ń ṣe láwọn ìlú bíi Ọ̀yọ́, Ìbàdàn àti Èkó. Nígbà tó lọ́dún 1964 ìyẹn ọdún kẹwàá tí Professor Pella ti ń pidán káàkiri ló wò pé ó yẹ kó ń lọ sílé ìwé tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ nípa idán pípa. Ó ṣe pàtàkì púpọ̀ láti jẹ́ kí ẹ mọ̀ pé ìdí iṣẹ́ idán pípa ni Professor Pella ló ti rí orúkọ Professor Pella tó ń jẹ́ o, nítorí béèyàn yóò bá ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ní ìnagijẹ tí ó máa jẹ́. Odidi ọdún kan àti àbọ̀ ni Professor Pella fi kọ́ iṣẹ́ idán pípa nílé ìwé idán pípa lórílẹ̀‐èdè India tó sì jẹ́ pé bó ṣe kúrò ní India ló lọ tẹ̀dó sí orílẹ̀‐èdè Liberia kó tó di pé ó padà wá sórílẹ̀‐èdè yìí. Ọdún 1966 ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ̀yin ọmọ àsìkò iṣẹ́ ń tẹ̀lé lẹ́sẹẹsẹ o. Ọdún 1966 ni Professor Pella ló bẹ̀rẹ̀ idán pípa lórílẹ̀‐èdè yìí lẹ́yìn tó kẹ́kọ̀ọ́ ní India tó sì jẹ́ pé ilé ìtura Federal Palace Hotel tó wà lẹ́kọ̀ọ́ ló ti fi idán rẹ̀ dá àwọn èèyàn lára yá. Kò sí àrà tí Professor Pella kò lè fi idán ẹ̀ dá o. Ó lè sọ èèyàn di iṣu tàbí owó, bẹ́ẹ̀ ló lè gé èèyàn sí méjì tí yóò tó dá irú ẹni bẹ́ẹ̀ padà. Èyí ní nǹkan kan o, Professor Pella tó ní ọ̀pá kan tó máa ń lò tó jẹ́ ọ̀pá agbára ẹ̀ tó sì jẹ́ pé ọ̀pá náà ó máa ń gbé epo rá tàbí fòdì. Kò sẹ́ni tí kò mọ Professor Pella káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà nígbà náà. Kódà ó máa ń pidán fún aṣíwájú ìran Yorùbá ni olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nígbà ayé ẹ̀. Professor Pella ó tiẹ̀ pidán kan lọ́jọ́ kan nínú gbọ̀ngàn àṣà orílẹ̀-èdè ìyẹn National Theatre tó wà lágbègbè Ìgànmọ́ lẹ́kọ̀ọ́ tó sì jẹ́ pé gómìnà Èkó Alhaji Lateef Jákàndé ló lọ ṣojú Awólọ́wọ̀ níbẹ̀. À ń ṣàlàyé gbogbo èyí kẹ́ ẹ lè mọ bí àwọn èèyàn ńláńlá àti gbogbo mẹ̀kúnnù bọ́ ṣe gba ti Professor Pella o tó sì jẹ́ pé níbikíbi tó bá ti ń pidán báyìí èrò máa ń kúnbẹ̀ fọ́fọ́ ni o. Lára idán ńlá kan tí Professor Pella ṣe tọ́pọ̀ èèyàn kò lè gbàgbé ìní bó ṣe gé ìyàwó ẹ̀ Alhaja Silifat tó tún fún ní ìnagijẹ Lily Pella tó gé ìyá náà sí méjì tó sì tún sọ ọ́ di ẹyọ kan padà. Bó tilẹ̀ jẹ́ pé idán ọjọ́ náà fẹ́ yíwọ́ nítorí Professor Pella kò tètè rí ìyàwó ẹ̀ dá padà sáyé ṣùgbọ́n tó padà rí i ṣe lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà. Nígbà tí Professor Pella fi ń pidán kò sí ẹlẹ́gbẹ́ ní gbogbo Nàìjíríà tàbí kẹ́kọ̀ọ́ ní ilẹ̀ adúláwọ̀ o. Ọkùnrin kan wà tó máa ń bá aṣọ orogún nídìí iṣẹ́ pidánpidán, Aláàdọ́kun ni wọ́n ń pè é, ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà, ṣùgbọ́n tí Professor Pella tó jù lọ lọ́nà kọ̀nà nítorí idán ìbílẹ̀ ló ń ṣe tí Professor Pella sì tún ṣe idán ìgbàlódé tó kẹ́kọ̀ọ́ ẹ̀ ní India. Ṣáà gbogbo bí Professor Pella ṣe ń pidán yìí tó sì tún lágbára púpọ̀ làwọn ọ̀tá rẹ̀ ń wá bí wọn yóò ṣe rí i mú tí wọ́n máa bá gbà rẹ̀ jẹ́. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n ti gbìyànjú láti pa gbajúmọ̀ ọkùnrin onídàn yìí ṣùgbọ́n tó jẹ́ pé Pella kọjá ọkùnrin kékeré téèyàn yóò mú balẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n òun ẹnu Professor Pella ló fi padà kó bá rẹ̀ lọ́dún 1997 nígbà tí gbajúmọ̀ ọkùnrin oníròyìn ìlú Ìbàdàn kan tá a forúkọ bò láṣìírí tó gbé Professor Pella wá sórí ètò ẹ̀ tó sì ń fọ̀rọ̀ wá lẹ́nu wò. Lára àbíèrè tó béèrè lọ́wọ́ Professor Pella lọ́jọ́ náà ní orísun agbára ẹ̀ àti àsìkò tí kìí ṣe agbára lára ẹ̀. Kọlọ́run ọba ọlọ́jọ́ òní má jẹ́ káyé rí wa mú o. Professor Pella kò tiẹ̀ rò ńlẹ̀ méjì tó fi tú àṣírí lórí afẹ́fẹ́ lọ́jọ́ náà pé mùsùlùmí òdodo tó nígbàgbọ́ nú Ọlọ́run Allah lòun, bẹ́ẹ̀ lòun kì í fi ìrun ẹ̀ márùn ṣeré, àti pé ní ìgbàkúgbà tóun bá ń kírun lòun kì í fi àwọn agbára ìyan àwọn ìjẹun àgbà tó ń dáàbò bo òun lòun kì í fi sára tóun máa ń bọ̀ sílẹ̀. Bí Professor Pella ṣe tú àṣírí agbára ẹ̀ yìí ńlá àwọn ọ̀tẹ̀ wọ́n ti dì mọ́wọ́ o. Ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 1997 ṣe é gbọ́ o. Ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 1997 the 2nd of August 1997 ìní wọ́n máa lọ ká ìràwọ̀ onídàn ìmọ̀ ilé ẹ̀ tó wà lágbègbè Onípàànù ní ìpínlẹ̀ Èkó lásìkò tó ń kírun tí wọ́n sì yìnbọn pa á. Wẹ́gbẹ́ ni Professor Pella ṣubú tó
tó sì kú. Ṣé okú ti sọ lórí rédíò ó ti fẹnu tú àṣírí agbára ẹ̀ pé bóun bá ń kírun kò sí nǹkan kan agbára tó máa ń fi sára lára òun. Ariwo ńlá ló máa sọ lórílẹ̀‐èdè yìí àti gbogbo ilẹ̀ adúláwọ̀. Báwo ni ọta àbọn yóò ṣe pa Pella, ọkùnrin takuntakun tó ń dẹ́rù bà rẹ̀? Ìní ìbéèrè tó pè yàn ń béèrè. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe sọ, Professor Pella ló fẹnu ara ẹ̀ kó bá rẹ̀ o, tó sì gbé pé àsìkò tó ń kírun tó lóun kì í fi nǹkan kan sí ara làwọn ọ̀tẹ̀ ẹ̀ wọlé lọ pa. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ta ni yóò pẹ́ náà wojú ẹkùn? Ta ni yóò lórí láyà láti lọ yìnbọn fún Professor Pella? Bí ẹni náà bá yìnbọn òun, yàtọ̀ sí pé kò ní wọlé sí ara Pella, níṣẹ́ ló ń tọ̀ òun kò ní fara rẹ̀ délé o. Ọ̀pọ̀ àwọn èèyàn ló gbàgbọ́ pé wọ́n lo gbajúmọ̀ nínú òyìn tó sì wà láyé dásìkò tá à ń kọ ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì ọ̀sẹ̀ yìí náà láti rí Pella mú ni. Lẹ́yìn ikú Pella, nígbà tí wọ́n fẹ́ ta àwọn ilé ẹ̀ tó wà ní Bode Thomas Street àti Abẹ́ Street ní onípàánù, níṣẹ́ làwọn èèyàn ń sá láti ra ilé náà nítorí tí wọ́n ń bẹ̀rù àwọn agbára Pella àtàwọn àlùjànnú tí wọ́n gbàgbọ́ pé yóò wà nínú ilé ọ̀hún. Lónìí, ọ̀pọ̀ àwọn ọmọ bíbí inú Pella ló ń ṣe dáadáa nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ẹni tó jẹ́ ògo ìdílé Pella tí orí rẹ̀ tún ga jù nínú àwọn ọmọ rẹ̀ ní ọkùnrin tó ń ṣojú Ìṣẹ́yìn nílé ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá tẹ́lẹ̀, ìyẹn Honorable Shina Pella tí Aláàfin Ọ̀yọ́ fi joyè ayédèrú ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀kan náà tó jẹ́ gbajúmọ̀ òṣèré tíátà, ìyẹn Níkẹ́ Pella, òun náà ń gbé ògo ìdílé náà ga nídìí iṣẹ́ tíátà tí àkọ́bí Professor Pella, ìyẹn Bíṣọ̀bù Káyọ̀dé Pella, tóun sì ń ṣe dáadáa nídìí iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run lẹ́kọ̀ọ́ báyìí. Ẹ wo ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, àwọn nǹkan ńláńlá ti ṣẹlẹ̀ sẹ́yìn lórílẹ̀‐èdè yìí o. Ẹ̀yin ẹ ṣáà máa wo tẹlifíṣàn Yorùbá tòótọ́, kẹ̀sì máa ra ìwé ìròyìn Yorùbá tòótọ́ tó ń jáde lọ́sọ̀ọ̀sẹ̀, níbi tá a ti ń gbé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí sẹ́yìn, tá a ti gbé yẹ̀wò sẹ́yìn, tá a sì tó ń kọ́ àwọn tuntun. Ìjẹ́ lọ́sẹ̀ tó ń bọ̀ tá a tún pàdé lábala yìí, nígbà tá a mú ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì míì tó ti mọ orílẹ̀-èdè títí sẹ́yìn wá fún yín. Ìròyìn ìbànújẹ́ àní gbà o, bẹ́ẹ̀ la àní rẹ̀ àní fẹsẹ̀ sí. Ó dàbọ̀.